gbogbo wa la jẹ breakfast ṣùgbọ́n irú breakfast tí kó wá ó jẹ la mọ̀ àkókò tí kó wá ó jẹ breakfast tiẹ̀ la mọ̀ ẹlòmíì gàrí ni breakfast tiẹ̀ ẹlòmíì ẹ̀bà àbí àmàlà ni breakfast tiẹ̀ ẹlòmíì ṣàwámà ni breakfast tiẹ̀ kódà ẹlòmíì aago 12 ọ̀sán ni ó tó jẹ breakfast tiẹ̀ gbogbo èyíkéyìí tó bá ṣẹlẹ̀ sọ́dọ̀ tiwa ìṣènìkẹ́ àdúpẹ́ fún ọba mi Elédùà. Ẹ káàbọ̀ sórí ètò lórí ìkànnì Ohùn Ìfẹ́ SOMIDA TV kí la gbéyẹ̀wò lórí ètò yìí lọ́jọ́ tìní. Ẹgbọ́n náà ṣe lóòótọ́ ni pé oúnjẹ mẹ̀kúnnù òun ni gàrí jẹ́. Ǹjẹ́ gàrí wúlò fáwọn olówó gan lára? Àwọn àkókò wo lèèyàn lè jẹ gàrí? Àwọn kí lèèyàn lè fi jẹ gàrí? Àti pé àwọn ọ̀nà wo gan lèèyàn lè gbà jẹ gàrí? Mi yànnàná nǹkan púpọ̀ fún yín lórí ètò yìí lọ́jọ́ tìní. Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ mọ bá mi bọ̀ lórí ètò. Bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ àbọ̀ ń wò mí fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì tá a wà yìí, bá wa tẹ ibi pupa tí wọ́n kọ Sabonese nísàlẹ̀ yìí kó fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí, kò ní jẹ́ kó mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Orúkọ mi ò tí ì yí padà, Muhammadu Akóredé Babakorede tí gbogbo èèyàn ń pè ní Ohùn Ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀. Àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kòmánà, Àjàní mògùn ni mi ará àjámọ̀, àwa lọmọ epo ń pọ̀ ruru, àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà, Àjàní taníjà lẹ́yìn kò lé òun, ṣe bá pọ́n bẹ́pọ̀ rẹ lórúkọ tí wọ́n ń pàjà. Ọ̀nà ó lálẹ́ gbà jẹ́ gàrí, ṣé oúnjẹ mẹ̀kúnnù ni gàrí jẹ́ lóòótọ́? Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ mọ bá mi bọ̀ lórí ètò. Mo kí ìyá mi ajá bẹ̀kẹ́ láti Paris, ìyá mi ìyá Nzima Ọmọláìbàdé, mo kí yín púpọ̀ báwo lẹ wà sí níbẹ̀. Mo kí bàbá mi bàbá Ìkísà láti Libreville lọ́hùn-ún, kò ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run ọba. Síwájú náà ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún ká gbọ́ oríkì àti àwọn orúkọ tá a lè fún gàrí kó tó di pé ń bẹ̀rẹ̀ sí níyànnàná àwọn nǹkan fún yín lórí ètò tá a wà yìí. Ẹ mọ bá mi bọ̀ lórí ètò, ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún. Hey! Gàrí ni gàrí yóò máa jẹ́. Gàrí ọkọ mẹ̀kúnnù. Ìfòkànbalẹ̀ fẹ́ni tí ò lówó lọ́wọ́. Onídùúró àwọn ọmọléèwé. Àwòmọ́lẹ̀ lọ fẹ́ni tí ò láya ńlé. Àwòpadà sẹ́yìn ìfọlọ́mọgè. Wọn á ní bọ̀dáṣẹ́ ní gàrí ńlé. Ọmọ akótilétà ní bẹ̀rẹ̀ ṣàwámà. Aláàánú ọmọ ní bẹ̀rẹ̀ gàrí lọ́wọ́ òbí. Gàrí ò sí nílé, inú baálé ilé ń bàjẹ́. Gàrí wọlé dé, alákọ̀rí bẹ̀rẹ̀ ògè. Adójútì ni ọmọ ní bẹ̀rẹ̀ ìta adìẹ lọ́wọ́ òbí. Gàrí àtẹ̀pà lọmọlúàbí ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyá. Tí a bá rí gàrí, ìrònú ebi dópin nínú ilé. Gàrí tọ̀ mí wá, inú ń bí iyán. Gàrí dúró tì mí, ojú tì rẹsì. Akọni oúnjẹ fọmọ mẹ̀kúnnù. Gàrí ọ̀rẹ́ kúlíkúlí. Gàrí ìmùlẹ̀ ẹ̀pà. Kòríkòsùn ṣúgà ní gàrí jẹ́. Gàrí ọmọ pákí. Gàrí ẹ̀gbọ́n tàpíókà. Gàrí ìyá àwọn ẹ̀bà. Gàrí ìbátan ṣẹ̀kẹ́. Ha! Gàrí ni gàrí yóò máa jẹ́. Tolówó ti tálákà ló fẹ́ràn gàrí kíkan. Tósìn. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ padà sórí ètò lórí ìkànnì Ohùn Ìfẹ́ SOMIDA TV tá a wà yìí. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi ò ní dè. Mo kí àmì ajá Àyìnkẹ́ láti Beirut lọ́hùn-ún, ẹ kú bí ojú ọjọ́ ṣeré lọ́dọ̀ yín níbẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ àní, ǹjẹ́ lóòótọ́ ni pé oúnjẹ mẹ̀kúnnù ni gàrí jẹ́ àbí àwọn olówó náà wọ́n máa ń gbádùn gàrí gẹ́gẹ́ bí àwọn mẹ̀kúnnù ṣe máa ń gbádùn gàrí? Àwọn ẹni tó ní oúnjẹ mẹ̀kúnnù ní gàrí jẹ́, òdodo ọ̀rọ̀ ni wọ́n sọ, bẹ́ẹ̀ sì tún ni irọ́ ni wọ́n pa. Kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Mo ní míyànnà náà nǹkan púpọ̀ fún yín lórí ètò lọ́jọ́ tèní, ṣùgbọ́n ẹ jẹ́ ń fi àkókò yìí kí n fi kí ìyá wa tí wọ́n ṣe ọjọ́ ìbí lánàá, ìyá mi ìyá lálùbáríkà, ìyá tèmi nìkan, ìyá mi tí ò fi mí lẹ̀, ìyá mi òkòrè sí ọmọ wòrírà kó mọ́ bá rẹ̀ rókẹ́rú ẹ̀rúkẹ́rú àbílàlà lẹ́nu, òkòrè sí ọmọ wòrírà kó mọ́ bá ra gbákígbá ìgbákígbá ní kété ń so. Ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún káwọn tí amójú ẹ̀rọ wa ní níbẹ̀ láti fi kí ìyá wa kú ayẹyẹ ọjọ́ ìbí
ẹ máa bá mi bọ̀ lórí ètò. Ọlọ́run máa yọ̀wọ́ lọ́rọ̀ mi, Ọlọ́run máa padà lẹ́yìn mi, Ọlọ́run dákun má fi tìǹà mi, Ya Rabbi máa fàdánwò kàn mí o. Ọmọ òkòrè ṣe gbéra ńlẹ̀ ó dìde dìde dìde. Òkòrè ṣe gbéra ńlẹ̀ ó dìde dìde dìde. Ìwọ ló lè ní, ìwọ ló lọ́sẹ̀ yìí, ìwọ ló lóṣù yìí, ìwọ ló lọ́dún yìí o. Òkòrè ṣe gbéra ńlẹ̀ ó dìde dìde dìde. Ojúmọ́ ire mọ́ lẹ́ni Ọlọ́run ọba mi mo dúpẹ́ o ṣeun, ọba tó pa mí lánà tó ṣe ètò jí mi, ọ̀pọ̀ ló sùúrù ẹ̀ ọ̀run ni wọ́n jí sí. Ébà Saoty Abíọ́dún mo mélé yìí lóore ọba mi oníbọ̀ rẹ̀, ànábì kọ́ wá pẹ́ ní ìbámu ọ̀pẹ́ dá, òní ó gbà mí Ọlọ́run mo dúpẹ́, yọ lékún oore mi mò ń dúpẹ́, lékún oore mi mò ń dúpẹ́. Ọlọ́run ọba sọ̀rọ̀ máma yẹ ń lékún oore mi mò ń dúpẹ́, lékún oore mi mò ń dúpẹ́. Jọ lọ. Sọ̀rọ̀ máma yẹ ń lékún oore mi mò ń dúpẹ́. Bẹ́ẹ̀ni, Ọlọ́run ló lọ bẹ́ẹ̀, ẹrú tó bá mọ núrò ní dúpẹ́. Ọmọdé ọjọ́ mọ̀ tí ń dàgbà rè, àṣẹ òròmọdìẹ tí ó bá kọ lágbà, àṣà òní gbè. Ìyá wa Alhaja Rihanatu Fẹ́lẹ́lẹ̀, ìyá fáwọn ọdún orí rẹ tún lẹ́kan sí lọ́jọ́ tèmi. Happy birthday to you. Àyìndé ọ̀pẹ́ ló yẹ kẹrù ó dá o, ọ̀pẹ́ ló yẹ kẹrù ó dá. Olùdàgbàre ọmọdé ọjọ́ olùdàgbàre bọ́mọdé òkú àtàgbàlagbà àsìlè òǹtọ́ ní láyé. Ìyá wa ìyá fáwọn ìyá onínúure tó tún níwà rè, màmá onímàmá tí ń tọ́jú ọmọ lọ́mọ. Àní ọlá tó ní òtí tó yóò tún mọ pọ̀ sí ni, iyì tó ní òtí tó yóò tún mọ pọ̀ sí ni, ẹ̀mí tó ní òtí gùn tó yóò tún mọ gùn sí ni. Torí ń pè ìran gúnugún kan kì í kú léwe, ó dàgbà ó dògbò ó fọwọ́ páwó ó fẹ́rìgì jóbì, ó yá ijó ọpẹ́ rẹ dà. Ọlọ́jọ́ ìbí ìjọ pẹ́rẹ́ dà o. Àbí mo dúdú. Ọmọjọ́jọ́ kẹ̀ má jẹ́ kí n gbọ́. Má jò jẹlẹ́kẹ́. Má jẹ́ kó lè. Má jẹ́ kó lè ní mẹ́. Ní ọdọọdún làró rógbó, ọdọọdún làrá òòsà, ọdọọdún làrá ọmọ obì lórí àtẹ. Ìyá wa Alhaja Rihanatu Fẹ́lẹ́lẹ̀, ìyá fáwọn olùbàṣírí tó fẹ́ràn mẹ̀kúnnù, olùpèsè fẹ́ni tí ò ní. Bóyá jẹ́ nkì ẹ́ délé bàbá tó bí ẹ lọ́mọ. Òkòrè sẹ́ni ẹ̀, ẹ̀yin lọ́mọ wòrérà kó má bàa rà gbákígbá, ìgbákígbá ni kété ń sò. Òkòrè sí ọmọ wòrérà kó má bàa rẹ ẹrúkẹ́rú, ẹrúkẹ́rú àbílala lẹ́nu. Òkòrè sí ọmọ ẹjọ́ wúyọkọ lẹ́nu. Òkòrè sí ọmọ afẹrúṣàna ìyàwó. Òkòrè sí ọmọ afọwọ́ ìlárẹ̀rú. Òkòrè sí ọmọ afọwọ́ ìgànyáwó fà. Òkò jẹ́ mi ńlẹ̀ mi ò bá tẹni wá, ohun tí mo bá wá ju tẹni lọ. Ẹ̀yin lọ́mọ onírèsè, onírèsè bá kọ̀ tí ò fi gbá mọ́, èyí tó ti fi sílẹ̀ kò ní parun láéláé fún àbàdà. Ó yá ijó ọpẹ́ rẹ dà. Olóko ló bínú olóko àdé orí ọ̀gbìn. Olóko ló bínú olóko àdé orí ọ̀gbìn. Olóko ló bínú olóko àdé orí ọ̀gbìn. Kẹ́kọ̀ọ́ máa bú ẹ o, èébú oṣù. Ìyá wa Alhaja Rihanatu Fẹ́lẹ́lẹ̀, ìyá fáwọn òkòrè sí, ó yá tẹ́wọ́ kó gbàdúrà mi lọ́jọ́ tèmi. Ọdọọdún ló mọ bẹ bí bẹbẹ, ọdọọdún ló mọ wà bí ẹwà, àfàìlà ọjọ́, bọ́jọ́bọ́là kó mọ là sówó, bọ́jọ́bọ́là kó mọ là sọ́mọ, bọ́jọ́bọ́là kó mọ là sáìkú baálé ọ̀rọ̀. Gbogbo ọmọ tó tara rẹ jáde, wọ́n yè wọ́n yenú, wọ́n yàn wọ́n yanjú, wọ́n là wọ́n lanu kedere. Iṣu ọmọ yóò jiná fún ẹjẹ́ o. Happy birthday to you. Ọlọ́jọ́ bí ẹni ẹ á ṣe púpọ̀, ẹ̀sọ́ máa tó ìtòní nǹkan. Ọlọ́jọ́ máa
bẹ́ẹ̀ ni happy birthday to you ìyá mi mo tọrọ ẹ̀mí gígùn àti àlàáfíà ara fún yín lẹ́ẹ̀kan sí ẹ kú àdúró tì wá lórí ìkànnì tá a wà yìí. kí nìdí tí mo fi ní pé òdodo wà nínú gbólóhùn àwọn ẹni tó ní oúnjẹ mẹ̀kúnnù òun ni gàrí jẹ́. ìdí ni pé gàrí lówó rẹ̀ fi wálẹ̀ jù láwùjọ àwọn oúnjẹ tí wọ́n jọ jẹ́ sàwáwù bíi àgbàdo makaroni ìrẹsì àwọn indomie gàrí lówó rẹ̀ fi wálẹ̀ jù. bẹ́ẹ̀ bá délé mẹ̀kúnnù tẹ́ ẹ̀ bá bá spaghetti níbẹ̀ ẹ̀ bá gàrí níbẹ̀. bẹ́ẹ̀ bá délé mẹ̀kúnnù tẹ́ ẹ̀ bá bá indomie níbẹ̀ ẹ̀ bá gàrí níbẹ̀. àwọn ẹni tó ní oúnjẹ mẹ̀kúnnù ní gàrí jẹ́ òdodo ni wọ́n sọ tá a bá wò dáadáa torí pé mẹ̀kúnnù tó bá gbé owó jáde tó bá ra gàrí sínú ilé ẹni tó níyàwó méjì tó sì lọ́mọ bíi 5-6 yóò pè jù yín pé kó lọ ra ìrẹsì sílé lọ. ìrẹsì èló ló fẹ́ rà sílé tí ó ka gbogbo ẹnu tí ń bẹ lọ́ọ̀dẹ rẹ̀. ṣùgbọ́n tó bá ra gàrí sílé oríṣiríṣi ọ̀nà ni wọ́n gbà fi máa jẹ gàrí tá à ń sọ yìí. torí tá a bá wò ó a rí i pé oríṣiríṣi ọ̀nà ni àwọn mẹ̀kúnnù ń gbà fi mu gàrí. ṣùgbọ́n kó tó di pé a lọ bẹ̀ ẹ jẹ́ ń sọ irọ́ tó wà níbẹ̀ wípé kì í ṣe mẹ̀kúnnù nìkan ni gàrí wúlò fún. gàrí wúlò fáwọn olówó náà lọ́nà wo ni ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún kó tó di pé mímẹ́nubà fún yín ẹ mọ bá mi bọ̀ lórí ètò. mo kí àmì ajá àlíà láti Kuwait lọ́hùn-ún ẹ bá ń kí ajá sáràtà láì lọ́dọ̀ yín bẹ̀ yín pé wọ́n kó àjẹ́ ìbéèrè lórí ètò tí a wà yìí. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ àní oúnjẹ olówó náà ni gàrí jẹ́. ó kàn jẹ́ pé jíjẹ táwọn olówó ń jẹ gàrí ó yàtọ̀ sí jíjẹ táwọn mẹ̀kúnnù ń jẹ gàrí ni. tá a bá wo àwọn mẹ̀kúnnù lè mu gàrí láàárọ̀ kí wọ́n mu gàrí ní ìyálẹ̀ta kí wọ́n mu gàrí lọ́sàn-án kí wọ́n mu gàrí lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ kí wọ́n mu gàrí láṣálẹ́. kódà gan mẹ̀kúnnù bá jí lóru ọ̀gànjọ́ ó lè bu gàrí sómi kó mu. ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn olówó. bẹ́ẹ̀ bá tó rí olówó kan tó fẹ́ mu gàrí tiẹ̀ kò ní mú lásán gẹ́gẹ́ bí àwọn mẹ̀kúnnù ṣe mú pẹ̀lú ṣúgà nìkan àbí pẹ̀lú ẹ̀pà nìkan. gàrí táwọn olówó mu ẹ lè bá lẹ́ pàdé ńbẹ̀ ẹ lè bá tan ìdíyẹ pàdé ńbẹ̀ ẹ lè bá ẹja pàdé ńbẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìtẹ́ ń wò lójú àwòrán yín lọ́wọ́lọ́wọ́ yìí. ìdí rèé tí mo fi sọ yín pé kì í ṣe oúnjẹ mẹ̀kúnnù nìkan òun ni gàrí jẹ́. gàrí wúlò fólówó náà pàápàá lára. àwọn àkókò wo àwọn ọ̀nà wo lèèyàn lè gbà jẹ gàrí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀. ẹ jẹ́ mẹ́nubà fún yín kó tó di pé ìmọ̀ dágbére lórí ètò torí oríṣiríṣi ọ̀nà là ń gbà jẹ gàrí lóde ìní. ẹ jẹ́ ń dókè lọ́hùn ná kó tó di pé ìmẹ́nubà fún yín ẹ mọ̀ bá mi bọ̀ lórí ètò. mo kí gbogbo ẹ̀yin àná mi tẹ́ wà lórí ètò yìí tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí àjọ lájọṣe pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ bá ń ṣàmì àdúrà ẹ sì kú palẹ̀mọ́ àwẹ̀ rọ́mọdọ́nà tí ń bọ̀ lọ́nà yìí yóò mọ̀ bá wa láyọ̀ àní fàwẹ̀ sí gbà àwẹ̀ ẹ bá ń ṣàmì àdúrà. àwọn ọ̀nà téèyàn lè gbà jẹ gàrí ó mọ̀ pọ̀ jáǹtìrẹrẹ àmọ́ ẹ jẹ́ mẹ́nubà díẹ̀ fún yín. èèyàn lè ro gàrí jẹ gàrí aláròpọ̀ èèyàn lè ro jẹ bóyá kó fata sínú rẹ̀ àbí kó fepo sínú rẹ̀ àbí kó fi àlùbọ́sà sínú rẹ̀ àbí kó fi kíìbù sínú rẹ̀ bó o bá ti rò ó pọ̀ ó farajọ àṣẹkẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ náà lẹ fi gbọ́ nínú oríkèé gàrí lọ́hùn ìpè ìbátan àṣẹkẹ́ ni. mo kí gbogbo ẹ̀yin tìlú Abidjan báwo lẹ ṣẹ̀kẹ́ lọ́dọ̀ yín bẹ̀ ẹ̀ sábà mọ́ ẹ̀ṣẹ̀kẹ́ wá tẹ́ ẹ bá ti ń bọ̀ wálé o ọba mi lédùá kò ní padà lẹ́yìn gbogbo wa. ọ̀nà téèyàn lè gbà jẹ gàrí pọ̀ bó o bu gàrí sómi ń lọ déédé náà ni kódà bó o rí ṣúgà bó o rí ṣúgà ń lọ déédé náà ni bó o rẹ́pà bó o rẹ́pà ń lọ déédé náà ni. àbí kó o bu gàrí gbígbẹ sẹ́nu bẹ́ẹ̀ láì fomi sínú rẹ̀ ó kàn jẹ́ pé èyí ni ó léwu díẹ̀ ni torí pé tó o bá lọ jẹ gàrí gbígbẹ bẹ́ẹ̀ láì fomi là á àfàìmọ̀ kó o má di ọkọ olóyún. gbogbo àwa tó ṣe ń pé tá a bá rí gàrí àfi ká mọ tọwọ́ bọ̀ ká mọ bù sẹ́nu bó o bu àkọ́kọ́ sẹ́nu tó o bu ìkejì sẹ́nu ìkẹta tó o bá bù sẹ́nu tọrọ omi kó o fi sẹ́nu kó o fi là á bí bẹ́ẹ̀ kọ́ ó bá lọ bẹ̀rẹ̀ sí ní rò pọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ àtomi ara rẹ̀ lọ́hùn-ún inú rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní wú ni ká má bàa ròyìn pé bóyá àǹtí wa ti lóyún òjijì àbí bọ̀dá ti ń yọ kù. bẹ́ẹ̀ bá ti ń bu gàrí gbígbẹ sẹ́nu ẹ dákun ẹ mọ fomi là á. kó tó di pé ń sọ àwọn àkókò tí gàrí wúlò sí jùlọ
ẹ fetí sí ìkéde pàtàkì yìí gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin tí a fẹ́ lọ hajj ti ọdún 2023 ìjọ kan tí ń bẹ ń kalẹ̀ fún yín tí wọ́n pè ní Rawadu Baitullahi lil hajj wal umrah pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Ọláolúwa hajj àràfà alálọ́bọ̀ náà ní lọ́dọ̀ tiwọn wọ̀nyí fara ní àwọn oníbàárà wọn kí wọ́n tó lọ tí wọ́n bá tó dọ̀hún wọ̀nyí fara ní oníbàárà wọn. ètò ààbò tó péye ni wọ́n máa ń ṣe fún àwọn èèyàn tí wọ́n bá kó lọ Mẹ́kà kọ́dà wọ́n ní àsanwó Mẹ́kà padà lọ́mọ́ kò sí nínú ọ̀rọ̀ tiwọn. bẹ́ẹ̀ bá tó dé Mẹ́kà lọ́hùn ibi tí wọ́n gbalé sí fún yín ó súnmọ́ Káàbà dáadáa ní kọ́dà wọ́n lẹ́ẹ̀mọ́ jáde nínú ilé yín ẹ sì mọ́ bá wọn kí ìrun wákàtí 5 ní jàmá nínú mọ́ṣáláṣí Haram. owó Mẹ́kà ò lé lọ́dọ̀ tiwọn owó péréte ni wọ́n gbà lọ́wọ́ yín 3,500,000 francs òun náà ni owó Mẹ́kà ti ọdún 2023 nínú ìjọ Rawadu Baitullahi lil hajj wal umrah. ẹ lè kàn sí wọn kẹjọ dúnadúrà lórí Mẹ́kà ti ọdún yìí ẹ lè pe ìyá wa Ajaba Ikisa Jimá ìyá àbẹ̀ta lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí àràfà alálọ́bọ̀ náà ni wọ́n kó yín lọ kódà àwọn àfáà tí wọ́n mọ̀ṣẹ́ tí wọ́n mọ̀ nípa hajj àwọn ni wọ́n mọ̀ fi ń ṣe àwọn iṣẹ́ yìí tẹ́ ẹ bá dé lu Mẹ́kà lọ́hùn. ìyá àbẹ̀ta mo kì í púpọ̀ tẹ́ ẹ bá ń bẹ ní France mo kì í tẹ́ ẹ bá ń bẹ ní Benin mo kì í mo kí Dr. Haji Abdulkabir Salahudeen mo kì í púpọ̀ àràfà tọdún yìí àní jẹ gbèsè ń bẹ èrè tó péye náà ni a jẹ níbẹ̀ ẹ bá ń ṣàmì àdúrà. àwọn àkókò wo ni gàrí tètè máa ń wúlò jù tí jíjẹ gàrí tètè máa ń wúlò jù mọ̀ ń bọ̀ ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn-ún. àní oúnjẹ pàtàkì òun ni gàrí jẹ́ gàrí tètè máa ń gbàyàn lọ́wọ́ ibi kódà gan bẹ́ẹ̀ ní lágbà ńlé tẹ́ ní èlùbọ́ ńlé ebi tún lè pa yín torí pé kí lágbà tó di ọkà àbí kí èlùbọ́ tó di àmàlà ebi ó ti pa yín jùlọ àmọ́ tí gàrí bá ti ń bẹ ńlé àwọn àkókò yìí tó o bá ti bu gàrí sómi ìwọ kàn máa mú lọ pòun kó tó di pé ẹ̀bà yóò jiná àbí kó tó di pé lágbà yóò jiná ìwọ ó ti yó kó tó di pé ìrẹsì ó jiná inú rẹ ó ti ní díẹ̀ gàrí máa ń gbàyàn lọ́wọ́ ibi kódà bó o jáde lọ látàárọ̀ títí tó o wálé lọ́sàn gàngàn àkókò yìí tó o bá rí gàrí àgàgà kó o tó lọ rí nǹkan tútù sínú rẹ̀ bíi ṣé gíláàsì lẹ́ máa ń pè àbí búlọ́ọ̀kù lẹ́yìn máa ń pè lọ́dọ̀ tí kó o lọ wá lẹ́ẹ̀kan sórí rẹ̀ gẹ́gẹ́ bí ìtẹ́ ń wò nínú àwòrán lọ́wọ́lọ́wọ́ yìí àwọn àkókò yìí gàrí máa ń lọ púpọ̀ bó o bá rí baálé ilé ńgbà míì tí wọ́n bá ro ọkà kalẹ̀ tó bá ní ọkà òwò oúnjẹ tẹ́ ẹ bá bí ń pé kí ló wò ó jẹ tó bá sọ yín pé gàrí wò òun mọ̀ ẹ mọ̀ dá a lẹ́bi ó mọ yìí gàrí lákòókò yìí ni gbogbo ìgbà náà kọ́ lèèyàn máa jẹ nǹkan òkèlè gbogbo ìgbà náà kọ́ lèèyàn máa jẹ àwọn ìrẹsì láì ṣe àwọn ará Ṣáínà bó gàrí sómi kó wá àwọn nǹkan èròjà rẹ̀ gẹ́gẹ́ bí ìtẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí àwọn nǹkan èròjà gàrí ó pọ̀ rẹpẹtẹ ibẹ̀ láti rí ẹ̀pà àrí ṣúgà àrí lẹ́ẹ̀ àrí àgbọn àtúrí àwọn ṣé àzíkrakúlẹ̀ máa ń pè é àbí báwo lẹ́yìn máa ń pè é lọ́dọ̀ tí ń lọ́hùn-ún àwọn nǹkan èròjà gàrí ó pọ̀ jáǹtirẹ̀rẹ̀ tó o bá lọ rí àwọn èròjà gàrí yìí tí wọ́n bá gbé jọ̀lọ́fù sílẹ̀ fún ẹ̀yin pé kó o wá jẹ jọ̀lọ́fù ráìsà ó sọ fún wọn pé ẹ pa jọ̀lọ́fù yẹn tì ná ẹ jẹ́ mu gàrí ná oúnjẹ gidi tó ní àlùbáríkà nú òun ni gàrí jẹ́. ẹ wò ó mi ò nítorí àwíjàre kí tó tán lẹ́nu ẹ mọ́ bá wọn pé gàrí ló ń jẹ mẹ̀kúnnù mọ́ gàrí ó wúlò púpọ̀ tó lówó ti tálákà òun ló fẹ́ràn gàrí kíkan tẹ́ ẹ bá gbọ́ nínú oríkì tí wọ́n kí gàrí lókè lọ́hùn tẹ́lẹ̀ ẹ̀yin náà ẹ̀ rí i pé gàrí wúlò púpọ̀ gan bẹ́ẹ̀ fún mẹ̀kúnnù nírẹsì ẹ tún dá wàhálà sí i lọ́rùn ni torí ibo ní òrówó tí ó fi ra epo ibo ní òrówó tí ó fi ra tìmọ́tì ibo ní òrówó tí ó fi ra àwọn nǹkan èròjà tí ó fi ṣe ìrẹsì àmọ́ bẹ́ẹ̀ fún un ní gàrí bó bá ti rí pòm méjì àbí pòm mẹ́ta ó ti yó ó kàn jẹ́ pé à ń tọrọ lọ́wọ́ ọba mi lédùà kó má ṣe nú ilé wa ní ilé gàrí dìràn torí nígbà téèyàn bá mu gàrí láàárọ̀ kùtùkùtù tó dọwọ́ ọ̀sán tó jẹ̀bà tó dọwọ́ ọ̀rọ̀lẹ́ tó ro gàrí lépo tó jẹ tó tún dọwọ́ alẹ́ nígbà tó fẹ́ lọ sùn ẹ mọ̀ táwọn ẹlòmíì bá sùn lóru tán bá jí ní ọ̀gànjọ́ òru àwọn àkókò kan wà ń bẹ̀ tó ṣe ń pé ebi yóò mú ẹ tó o bá jí lóru ó mú mi rántí ìgbà tá a fi wà ń lé kéwúngbà náà mo sùn dédé aago kan òru mo kàn jí ni lébi bá mú mi
ọpẹ́lọpẹ́ àwọn ìyá wa tí wọ́n fi gàrí ránṣẹ́ sí wa láti village ńgbà náà lọ́hùn ìyá mi ọlọ́run kó bá ń ṣe dáadáa fún yín o mo kí gbogbo ẹ̀yin ohun ìfẹ́ SOMIDA fans tẹ́ wà nílùú pèdèpọ̀ lọ́hùn bí mo ṣe jí ní aago kan òru ebi yìí lágbára púpọ̀ mo bá rọra bu gàrí sómi ẹ̀yin aráalé mo mu gàrí bá mi tẹ̀ béèrè ẹ̀pà mi béèrè ṣúgà ẹ̀yin náà ti rí pé agbanilọ́wọ́ ebi òun ni gàrí jẹ́ ẹ wò ó mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí mo ní gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ bá tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀ ní ìsìn nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ìrírí Ayé TV tá a wà yìí ní kò pẹ́ bóyá títí ọwọ́ alẹ́ àbí títí ọ̀la à ń gbé ètò kan bọ̀ wá fún yín lórí ètò tá a wà yìí ẹdìyẹ ìsọnù la pè é gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sin nǹkan ọ̀sìn ẹ dákun ẹ jẹ́ ká tún fi eléyìí náà ká fi ṣàríkọ́gbọ́n ẹ já pàdé tó bá ti dọ̀la lórí àkọ́tún ètò ẹdìyẹ ìsọnù kí ló ṣẹlẹ̀ nínú rẹ̀ ẹ tún gbọ́n wìrìwìrì ẹ bá wa pín fáwọn èèyàn yìí kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kí wọ́n bá lè máa jẹ àwọn àǹfààní ọlọ́kan ọ̀jọ̀kan lórí ìkànnì tá a wà yìí ẹ ṣeun púpọ̀. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mi máa fi léyìí ṣe lọ́jọ́ tèní mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o Muhammadu Akọ̀wé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ́ náà máyégún gbogbo sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tààrùn ìpàdé mi àti ó tún dé ní kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún mọ́ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀.